A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ọ̀sẹ̀ tí ó kọjá ní National Security Adviser Mallam Nuhu Ribadu àti obìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè Ìyáàfin Olúrẹ̀mí Tinubu darí ètò àdúrà lórílẹ̀-èdè National Prayer ní mọ́ṣáláṣí gbogbogbò ìlú Àbújá, níbi tí àwọn Mùsùlùmí kórajọ sí fún ọjọ́ 7 láti wá ojú rere Ọlọ́run fún ìdásí lórí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Bákan náà ni àwọn afàdúrà jagun láti oríṣiríṣi ilé ìjọsìn náà kórajọ sí National Ecumenical Center fún ọ̀sẹ̀ kan lẹ́nu àdúrà lórí ìṣòro tí orílẹ̀-èdè ń kojú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ adarí gbogbogbò fún ètò àdúrà NPF Ṣẹ́gun Balógun Àfọlọ́run nìkan, ó ní bí àwọn bá máa fi parí ètò àdúrà yìí, àwọn ní ìgbàgbọ́ wípé Ọlọ́run yóò ti fún àwọn adarí àti ọmọ orílẹ̀-èdè ní òye lórí bí wọ́n ṣe kojú ìṣòro orílẹ̀-èdè. Ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà fèsì wípé pẹ̀lú gbogbo ìṣòro tó ń lọ, a tún lè máa ní agbára àti gba àdúrà, nígbà tí Bíbélì àti Kùránì fúnra rẹ̀ sọ wípé ìgbàgbọ́ tí kò síṣẹ́ òkú ni. Wọ́n ní ìfàkókò ṣòfò lásán ni èyí jẹ́, bí wọ́n ti béèrè wípé ǹjẹ́ àwọn aláṣẹ lè ṣe ojúṣe wọn lẹ́yìn ètò àdúrà yìí bí? Ǹjẹ́ èyí lè mú owó jálá epo wá sílẹ̀ tàbí owó oúnjẹ di pọ̀ńtọ̀yọ̀? Níbẹ̀ ni àwọn mìíràn ti ń béèrè wípé ǹjẹ́ ìjọba tiẹ̀ wojú rere Olúwa kí wọ́n tó ṣe òfin tó ń fi ìyà jẹ ọmọ orílẹ̀-èdè báyìí? Ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ezekiel Atang fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run kò lè gbọ́ ẹ̀bẹ̀ àdúrà wọn níwọ̀nba ìgbà tí àwọn náà kò bá ti gbọ́ igbe ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Fún oríṣiríṣi ìdí, ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni ó ní ọwọ́ nínú ìdìbò ààrẹ orílẹ̀-èdè United States tí ó ṣẹ̀ṣẹ̀ wá sópin, bí wọ́n ti ní àyàgbàǹgbà láti polongo ìbò fún ẹni wọ́n fẹ́ láàrin olùdíje méjèèjì Kamala Harris àti Donald Trump. Níbi gúlégúlé ìdìbò yìí ti ń lọ lọ́wọ́ ni àwọn èrò orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí a mọ̀ sí Netizen ti dá yẹ̀yẹ́ sílẹ̀ pẹ̀lú èsì apanilẹ́rìn sí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà INEC, bí wọ́n ti ṣe ìrántí awuyewuye tí ó bẹ́ sílẹ̀ nígbà ìdìbò ààrẹ ọdún 2023. Wọ́n wá ń béèrè lọ́wọ́ àwọn alátìlẹyìn ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Amẹ́ríkà bóyá wọ́n gbọ́ nípa wípé ẹnìkan jí àpótí ìbò, tàbí bóyá àwọn jàǹdùkú da ibùdó ìdìbò rú, tàbí wọ́n gbúròó wípé wọ́n ní kí ẹni tí kì í bá ṣọmọ ìlú padà sí ìlú rẹ̀. Bákan náà ni wọ́n béèrè bóyá wọ́n rí ibi tí agbófinró ti ń dáàbò bo àwọn jàǹdùkú olóṣèlú. Nígbà tí wọ́n wá rí òye wípé ààrẹ aṣẹ̀ṣẹ̀yàn Donald Trump tí ń jáwé olúborí, ni àwọn wọ̀nyí bá tún bẹ̀rẹ̀ sí ké sí alága INEC kí ó tètè wá nǹkan ṣe láti dènà Trump, bí àwọn kan ṣe sọ gbangba wípé alága nìkan ni ó lè mú Harris jáwé olúborí. Lẹ́yìn èyí, wọn ò sinmi bí wọ́n ti tẹ̀síwájú àti máa yọ̀ǹda àwòrán ẹgbẹ́ òṣèlú méjèèjì pẹ̀lú màgòmágó tí wọ́n ṣe pẹ̀lú èsì ìdìbò wọn láti mú kí Harris jọ bí ẹni jáwé olúborí. Wọ́n gbé èsì ìdìbò Harris kúrò ní 224 lọ sí 280, nígbà tí wọ́n já ti Trump tí ó wà ní 267 tẹ́lẹ̀ wálẹ̀ sí 100, pẹ̀lú àkọlé tí wọ́n fi gbé e lẹ́sẹ̀ wípé gbalé ẹjọ́ lọ. Bákan náà ni wọ́n yọ̀ǹda ìròyìn yàjóyàjó breaking news: INEC declares Kamala winner. Bẹ́ẹ̀ làwọn kan tún fèsì wípé ní orílẹ̀-èdè US láàrin wákàtí 24 ni èsì ìdìbò ń jáde, ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń gbà tó ọjọ́ 4 sí 5 kí èsì ìdìbò tó jáde lọ́gànjọ́ òru bí olè. Ẹnìkan bá tún fèsì wípé kò sí àní-àní, orílẹ̀-èdè Nàìjíríà ṣì fi ọ̀pọ̀lọpọ̀ ọdún wà lẹ́yìn. Nigeria is indeed several years backward. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ FBI ní Texas, orílẹ̀-èdè United States ti fi ọwọ́ ṣìkún òfin mú alága tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìjọba ìbílẹ̀ Ugboro, ìpínlẹ̀ Anambra, Franklin Nwadialor, lórí ẹ̀sùn jìbìtì owó $3.3 million. Ẹ̀ka ìdájọ́ US ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé
Nwaddialọ ń kojú ẹ̀sùn oníkókó 14 tí ó sì lè yọrí sí ẹ̀wọ̀n 20 ọdún bí ó bá jẹ̀bi ẹ̀sùn. Bí afẹ̀sùnkàn ẹni 40 ọdún yìí ṣe ń balẹ̀ sí Texas ní àjọ FBI náwó gan-an, wọ́n sì ti fi ránṣẹ́ sí Western District ní Washington fún ìgbẹ́jọ́. Gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn án, wọ́n ní oríṣiríṣi orúkọ ni Nwaddialọ ń jẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bíi Giovanni tó fi ń lu jìbìtì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bíi Matchzooks àti Christian Life. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé oríṣiríṣi àwọ̀ ni Nwaddialọ ń gbé wọ̀ bí ọ̀gá, a sì máa sọ fún àwọn tó ń lù ní jìbìtì wípé òun wà lára ikọ̀ ológun tí wọ́n rán lọ ilẹ̀ òkèèrè fún ìdí èyí kò lè rí wọn lójúkorojú, a sì tún máa wí fún oríṣiríṣi láti gba owó lọ́wọ́ wọn. Ọ̀kan nínú àwọn ìgbésẹ̀ rẹ̀ ni bí ó ti wí fún ẹnìkan wípé òun gbọ́dọ̀ san $140 sínú àpò ìkówósí iléeṣẹ́ ológun nítorí òun jẹ́wọ́ ibi tí òun wà fún ẹlòmíràn. Lápapọ̀, ó lu arábìnrin yìí ní jìbìtì $2.4 million. Ẹ̀sùn ọ̀hún pọ̀ jàǹtìrẹrẹ. Igbákejì agbẹjọ́rò àgbà fún U.S. Suk Jang ni ó ń gbọ́ ẹ̀sùn lórí ẹjọ́ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.